Ibrāhīm anta fa'alta hadha biālihatina ya Ibrāhīm. يا قوم اتبعوا المرسلين. Abisa alhamdulillah àtúndà ọpẹ́ fún Ọlọ́run Ọba lẹ́ẹ̀kan sí. Akíra wa káàbọ̀ sí orí ètò wa yìí, ètò Let Us Talk Islam ní èdè Yorùbá, níbi tí a ti ń jíròrò nípa pàtàkì Islam nílẹ̀ Yorùbá. Tá dẹ̀ ti bẹ̀rẹ̀, níbi tá ti bẹ̀rẹ̀ ní ẹ̀sìn àbáláyé, ṣẹ̀sìn àbáláyé ni ó yẹ kí a ṣe. Tó fi jẹ́ pé tá bá pẹ́ tó bá bá ṣe rí ká pẹ́ tó láyé, tá bá dé àjùlé ọ̀run, nǹkan tí ó jẹ́ ká là lájùlé ọ̀run lélẹ́yìí. Eléyìí ni à ń bára wa ṣàlàyé láti bàtà ti bẹ̀rẹ̀ ètò yìí. Ṣùgbọ́n jẹ́ kó yé wa pé n tá a fẹ́ ṣàlàyé nínú ètò yìí ó pọ̀ ju ẹ̀sìn àbáláyé lọ. Láti lè bá wa gbọ́yé, torí pé n tó bá ṣe pàtàkì jù ibẹ̀ la ti ń bẹ̀rẹ̀. Ibi tí wàhálà wà jùlọ nílẹ̀ Yorùbá wa lénìí ó ní ọ̀rọ̀ ẹ̀sìn àbáláyé. Kódà ibi tí ó ṣe dé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní mùsùlùmí wọ́n ń jìn sínú nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n torí pé ìpìlẹ̀ ò bá ti dúró, wọ́n ní àwọn àgbà wọ́n ní amúkùn ẹrù ẹwọ́, ó ní òkè lẹ́wọ́ ní ẹ̀wọ́ ìsàlẹ̀ àti ìsàlẹ̀ ló ti wọ́ wá. Torí pọ̀ náà àwọn mùsùlùmí tó wò pé àwọn míì wọ́n á tún gẹ́gẹ́ bí ó ṣe pamọ́ fún wa, kò sí nǹkan tá à ń fi pamọ́, ilẹ̀ Yorùbá wa náà ní gbogbo wa wà. A rí inú mùsùlùmí lónìí tó ń lọ iye oníyẹ̀mí wò, yẹsẹ́ wò. A rí mùsùlùmí Dáúdà, òun ló ń gbé ẹyọ̀. A rí mùsùlùmí Kàbírù, òun ni ó ń gbé olóòlù, eégún olóòlù. Kódà a tún rí tí ó sọ pé Abdullahi lòun. Abdullahi báwo? Abdullahi ẹrú ọba Allah tó ń sin Ọlọ́run. Abdullahi tó ṣe wá jẹ́ ǹjẹ́ Ògún. Mo ní bàbá kan lẹ́nujọ́ mẹ́ta mo wò lórí YouTube, mi ò mọ bóyá mi around ọ̀nà Ìbàdàn yẹn or something ni mi mọ ibi tí àdúgbò tí bàbá yẹn wà. Bàbá yẹn gbà tí bàbá dárúkọ Muhammadu kan, bàbá yẹn ni ẹni tó ń mójútó Ṣàngó, ó dà pé Ṣàngó ni àbógun ní ìletò yẹn. Gbà tí bàbá dárúkọ, bàbá sọ bóyá Ahmad Muhammad or something like that. Muhammad ṣáà wà nínú orúkọ bàbá wọn. La ilaha illallah. Ìdí nìyẹn tó fi jẹ́ pé a ní ká bẹ̀rẹ̀ níbi pàápàá ẹ̀sìn àbáláyé ká tó wá bọ́ sínú Islam gangan, ká tó wá máa mú lẹ́bẹ̀ẹ́. Lẹ́ni ká tẹ̀síwájú nípa bí tá a dúró, ibo la dé dúró. Ó ní ìtàn bàbá wa dáadáa, bàbá wa Ibrāhīm. Nígbà tí ó ń sọ fún àwọn bàbá rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ wípé ẹ̀yin bàbá mi, èé ṣe tó jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí lẹ̀ ń sìn lẹ́yìn Ọlọ́run Ọba. Ma la yasma'u wala yubsir wala yughni anka shay'a. Ìwọ bàbá mi ya abati. Oh my dear father, ìwọ bàbá mi alápọ̀nlé. Èé ṣe tó jẹ́ wípé nǹkan tó ń sìn yìí kò gbọ́, la yubsir kò rí, wala yughni anka shay'a kò lè ṣàǹfààní kankan fún ẹ. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú bára wa sọ̀rọ̀ lénìí, gẹ́gẹ́ bọ́lá ọba alikọ́lá tó ṣe mú wọ́n bomi wípé ayushrikuna ma la yakhluqu shay'an wa hum yukhlaqun wa la yastati'una lahum nasran wa la anfusahum yansurun. Bí ẹ̀yin ṣe wá ń forí balẹ̀ tẹ̀ ń ra bàbà, tẹ̀ ń túgbà sí, tẹ̀ ń ṣèjọsìn fún nǹkan tó jẹ́ wípé la yakhluqu shay'an kò lè dá nǹkan kan. Wa hum yukhlaqun, ẹ̀wọ̀n nǹkan tá a dá ni òkúta. Kò sẹ́ni tí ó jiyàn wípé òkúta ò lè dá nǹkan kan, ṣùgbọ́n òkúta ń kọ́ nǹkan tẹ́lẹ̀dùmarè dá ni, ọba adẹ́dàá. Kí ló dé tẹ̀ ń forí balẹ̀ fún, tẹ̀ ń jọ́sìn fún nǹkan tí ò lè dá nǹkan kan? Wa hum yukhlaqun, tó jẹ́ pé nǹkan tán dá ni. Kò wá tán síbẹ̀, wala yastati'una lahum nasra, wọ́n lè ṣe ìkúnlọ́wọ́, wọ́n lè ṣe àránlọ́wọ́, wọ́n lè ṣàránṣe fún àwọn tó ń sìn wọ́n yìí. Kò tún tán síbẹ̀ o, wala anfusahum yansurun. Subhanallah. Kùránì dùn pọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní máa fi Kùránì síta láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run, bá kọ́lọ́run bá kó gbà wá láyè. Wala anfusahum yansurun, àwọn nǹkan tẹ̀ ń sìn gan kì í ṣe wípé wọ́n lè ràn yín lọ́wọ́. Kò sí ní tó kúta fẹ́ ṣe fún yín. Odò tó ń sàn kò sí ní tó fẹ́ ṣe fún yín. Alágẹmọ kò sí ní tí ó ṣe fún yín. Ní ti tòdodo kò sí ní tí ó ṣe. Èyí tá a lè mọ̀ ká mọ nǹkan kan ní ọmọdé ògbòkú tó ń pè lẹ́fọ̀ọ́. Pẹ̀lú ògo Ọlọ́run ọba ní ètò tó ń bọ̀ á débẹ̀.
yóò jẹ́ kó yé wa pé gbogbo ohun tá a lè máa rò wípé dáadáa tá à ń rí ń bẹ̀ yìí á ṣàlàyé ẹ̀ fúnra wa létò tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba wípé wàlá anfusahum yansurun àwọn gan fúnra lára wọn lè ṣàǹfààní fúnra wọn ibi táwa ń lọ lé nílé lẹ́yìn bàbá wa bá jẹ́ kó yé wọn wípé ó dà kò sí wàhálà síbẹ̀ ní ẹ̀ ní gbọ́ ti tèmi pé ṣùgbọ́n ká tó kọ́kọ́ lọ síbẹ̀ náà ṣe rí in tó ń fa gbogbo eléyìí ọmọ ò dẹ̀ jẹ́ ká ṣe ò dẹ̀ ṣe tiẹ̀ káwa ṣe tiwa kó o ṣe tiẹ̀ kí ló dé fi wá sílẹ̀ bá a ṣe ń ṣe káwọn bàbá wa tá a bá bàbá wa lé lórí lélẹ̀ kí ló dé tó wá fẹ́ yí gbogbo ẹ̀ padà lọ́sàn gangan ṣe rí in tó ń fa ọ̀rọ̀ yìí ó ní ìfẹ́ tá a ní síra wa ìfẹ́ tí ẹ rí i pé kò í ṣe èdè òyìnbó la fi ń sọ̀rọ̀ yìí ìfẹ́ pé ibi tí mo ti wá ilẹ̀ Yorùbá oríṣiríṣi àwọn kùrọ̀fà àti máa pọ̀ ń bẹ̀ àwọn bàbá mi àwọn ìyá mi àwọn ọ̀rẹ́ ìyá ti tèmi àwọn ọ̀rẹ́ bàbá ti tèmi àwọn ọ̀rẹ́ ti tèmi àwọn ọ̀rẹ́ ti tèmi àwọn tájọ jẹ́lédè kan náà ẹ jẹ́ ká gbọ́rọ̀ iye gẹ́gẹ́ bí Ànábì Ibrāhīm bàbá dáadáa ṣe ń sọ fún bàbá ẹ̀ pé ìwọ bàbá mi lā ta'budu shaytan má sìn èṣù ó ń bá sọ̀rọ̀ ni ó ń bá inni qad jā'anī minal 'ilmi mā lam ya'tīk ìmọ̀ kan ti wá bá mi tí ò sí lọ́dọ̀ ìwọ bàbá mi fattabi'nī ahdika sirātan sawiyya ó dẹ̀ tẹ̀lé mi bàbá mi gbọ́n tí mò ń sọ fún ẹ ẹ̀yin bàbá ẹ gbọ́ nǹkan tá à ń sọ ahdikum sirātan sawiyya ìmọ̀nà tó tọ́ òun ló ti wá dé wá bá wa kì í ṣẹ̀ṣẹ̀ àjòjì kì í ṣe ẹ̀sìn àwọn ará Mẹ́kà ẹ̀sìn mọ́lẹ́ ní ẹ̀sìn kì í ṣẹ̀sìn àwọn ẹ̀sìn tá a bá láyé gangan náà ni ẹ̀sìn Islam ó ní bó ṣe dàrú òun la ti ń ṣàlàyé fúnra wa bọ̀ láti bí olóṣù méjì àbóṣù mẹ́ta ń tá a bá láyé gangan ni ẹ̀sìn Islam ìjúpájú sẹ́lẹ̀ bá ṣe ṣàlàyé tó bá ń bọ̀ láwọn ètò wa tó ń bọ̀ ìjúpájú sẹ́lẹ̀ fọ́bọ̀ adẹ́dá ìmáàmù orogún má sí nǹkan míì mọ́ba adẹ́dá eléyìí la bá láyé ká má fọ̀rọ̀ gùn ìfẹ́ tá a ní síra wa la fi ń bára wa sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ni kólúwa wa ọba adẹ́dá kó má ka èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi kó má kà wá kún adọ́rùn mòótọ́. Ànábì Ibrāhīm bàbá wa dáadáa yìí wá ṣe nǹkan kan fún wọn nǹkan lẹ́ẹ̀kejì àwa alákọ̀ọ́kọ́ aṣàlàyé nínú last episode wa nǹkan lẹ́ẹ̀kejì tó wá ṣe ni pé wá ní àkọsí wàhálà síbẹ̀ ẹ̀ fẹ́ gbọ́ àbí ẹni nǹkan tẹ́ ẹ báwọn bàbá wa yìí òun náà lẹ́ẹ̀dì mọ́ lẹ́ẹ̀máa sìn lẹ́ẹ̀máa foríbalẹ̀ fún ọ̀dà لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَنْ تُوَلُّوا مُدْبِرِينَ màá wá dètè fún yín mo máa fẹ́ jẹ́ kí n tí mò ń sọ yìí kó yé yín dáadáa kẹ́lí bá mọ̀ wípé nǹkan tí mò ń sọ yìí ó ní òdodo ò lè pé méjì tó wá ṣe fún wọn. wọ́n ní màá wá dètè sí màá pè làákà yín padà màá dètè sí àwọn ṣìgìdì àwọn ère òkúta tẹ́ gbé kalẹ̀ yìí tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run ọba faja'alahum judada ní fẹ́ gbàsìkò wa illa kabiran lahum kí lànà bẹ́ẹ̀ bá dáadáa bá ṣe ó bá dẹ̀ lọ síbi ère wọn òòṣà wọn kì í ṣe ìsìn náà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣòòṣà kò kí ń ṣe àsìkò tiwa yìí náà ẹ̀ṣẹ̀ gbégi léèrè làwọn èèyàn gbẹ́gi léèrè náà máa sọ pé Ọlọ́run bá o ní Ògún náà máa gbókúta kalẹ̀ Ògún wá ṣe kíní kan wá dàbò mi mo tún ti ń jáde lọ lẹ́ni má jẹ́ kí n ríjà Ògún o má jẹ́ rí kíní kan Ògún lákàyé o òṣùrùmọ́lẹ̀ ọjà you know all those lines. Ó wá ja'alahum judada ó wá gé wọn ká má gbàgbé Ọlọ́run bá lékelá ní wala anfusahum yansurun àwọn nǹkan tẹ́ ń sìn òkúta tẹ́ gbé kalẹ̀ tẹ́ wá ta epo sí lórí lábẹ́ igi kò lè ṣàǹfààní fúnra ẹ̀ tójò bá rọ̀ ibi kíni tí bàbá tí mo ní mo wò yẹn mo wá farabalẹ̀ wò tẹ́ bá rí abẹ́ igi yẹn tán gbókúta Ògún sí gan òjò tí gba bẹ́ẹ̀ kọjá bàbá ni ó ṣẹ̀ṣẹ̀ máa pàṣẹ pé kó bóyá kí òjò má gbókúta lọ kójò má gbé Ọlọ́run ọba lọ la ilaha illallah wala anfusahum yansurun wọn lè ṣàǹfààní fúnra wọn. Bàbá wa dáadáa bàbá Ibrāhīm kí ni wàá ṣe ja'alahum judada ó wá gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ illa kabiran lahum ṣé àwọn sọ́kùn máa dètè fún wọn kán lè bá a ronú àfẹ́yìn tó tóbi jù sórí ṣìgìdì eléyìí kì í ṣe gbogbo àlá máa ń bẹ lọ́wọ́ ẹ̀ sórí eléyìí ìgbà tí nǹkan bá dójú ẹ̀ tán la máa ń bẹ lọ́wọ́ ẹ̀ eléyìí orí pòun ló ga jù nú wọn akabiru mujrimiyya la ilaha illallah. Ó wá ní ìgbà tán wá dé padà
nǹkan tó bá ṣe dé padà wọn kò man fa'ala ẹ jẹ́ ká máa fọkàn bá lọ man fa'ala hadha bi alihatina ta ló ṣe irú eléyìí fún àwọn ẹgbọ́ ta ló ṣe irú eléyìí fáwọn alihat àwọn ọlọ́run ọba wa kọ́lọ̀ ọba kó jọ kó gbọ́n wa èmi máa ń sọ fún àwọn ènìyàn wípé Islam ló máa ń jẹ́ kí èèyàn gbọ́n a lè ní alágbájá gbọ́n professor ni kíní kan ni ẹ má bínú professor gbọ́n o but ọjọ́ tí professor yẹn bá tí ò bá ṣe mùsùlùmí ọjọ́ tó bá di mùsùlùmí tó wá ka alukurani á wá jókòó pé àṣà àgbọ́n ọjọ́ tí professor bá jókòó tó wá ka alukurani á wá pé àṣọ mú ló mú mẹ́ta mú kan mélèé la kàn ń ṣe àṣebi tọ́gbọ́n wà lélẹ́yìí tọ́rọ́ náà ọba mi ló ń pín hikma ibi tọ́nà bá dẹ̀ fi sí inú ẹ̀sìn lọ́nà bá fi àlè hikmatun hakikiyya pàápàá in tó ń jẹ́ ọgbọ́n inú ẹ̀sìn Islam ló wà àwọn bàbá wa ní ẹgbọ́ ta ló ṣe báyìí sọ́lọ́run ọba wa ẹ ṣe máa ránṣẹ́ ṣe nǹkan sọ́lọ́run ọba yín ṣe báwọn ọlọ́run ọba yẹn lẹ́yìn wá ń sáré bá pé kán gbà yín kalẹ̀ ṣùgbọ́n Al-Qur'an ti jẹ́ kó yé wa wala anfusahum yansurun ara wọn gan wọn lè ṣe láǹfààní wọ́n ní sẹ́mínà fatan yadhkuruhum yuqalu lahu Ibrāhīm agbọ́n arákùnrin kan tó ṣàmì bá wọn sọ̀rọ̀ kan tó ń sọ nǹkan kan ó dẹ̀ Ibrāhīm ní owó ẹlọ́bẹ̀ wọ́n bá lọ wá Ibrāhīm Ibrāhīm bí ẹ̀dẹ̀ ẹ̀yí bàbá wa kọ́lọ̀bà kó jẹ́ kárí yín pẹ̀lú rí dáadáa Ibrāhīm anta fa'alta hadha bi alihatina ya Ibrāhīm ìwọ ló ṣe ilé ìpèsè àwọn ọlọ́run bàbá Ibrāhīm ó bá wò ṣan ó ti lété lòun fẹ́ ṣe fún ọ bal fa'alahu kabiruhum hadha eléyìí tó yẹ pé tọ́rọ̀ bá dójú ẹ̀ tán òun lẹ́wà bẹ̀ lọ́wọ́ ẹ béèrè lọ́wọ́ rẹ̀ bal fa'alahu ló ṣe ẹ béèrè lọ́wọ́ ẹ̀ òun bóyá inú bí ní bóyá inú bí tí ẹmọ tí inú bẹ́bí ló kàn gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ pé ẹ fẹ́ máa compete bóyá àwọn ọlọ́run ti gidi gan ò fẹ́ competition bal fa'alahum kabiruhum hadha fas'aluhum in kanu yantiqun fas'aluhum ẹbí ṣe bọ́lọ́run wọn ni ọlọ́run ṣàgbọ́dọ̀ kú mo gé wọn náà gan sọ pé kán má jọ ọlọ́run ẹ béèrè lọ́wọ́ gbogbo wọn tó bá jẹ́ pé wọ́n lè sọ̀rọ̀ ni ọlọ́run bá wá jẹ́ kó yí wa ń bomi inú Al-Qur'ani ọlọ́run bá ní nígbà tó ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń sìn lẹ́yìn ọlọ́run bá ní alahum arjulun yamshuna biha ṣé wọn ọlọ́run bá tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run bá alahum arjulun yamshuna biha ṣáwọn lẹ́sẹ̀ tó fi ń rìn ni am lahum aydin yabtishuna biha ṣé wọ́n lọ́wọ́ tán lè tẹ́ síta báyìí láti bóyá nǹkan wá ń bọ̀ bí Ibrāhīm ṣe fẹ́ ṣáwọn báyìí kan mo ṣe gáìdì fún ni ṣé wọ́n ní ni am lahum a'yunun yubsiruna biha ṣé wọ́n lójú tán fi ń ríran ni am lahum adhanun yasma'una biha ṣé wọ́n létí tán fi ń gbọ́ràn ni qul ud'u shuraka'akum thumma kidūnī falā tunḍirūn nínú bòmínú Al-Qur'an pé ẹ wá gbogbo àwọn nígbà tí wọ́n ní gbogbo characteristics yìí tí wọ́n ní ó yẹ pé wọ́n bóyá nǹkan tí ẹ máa dá yín lóhùn ká má ṣe ìrújú bí nípẹ́ torí ó lè máa ti wá yá wọn pé ṣùgbọ́n tó bá jẹ́ pé bí tòótọ́ bó ṣe ń sọ yìí ló ṣe rí àwa náà mọ̀ pé wọ́n létí but tá a bá pè wọ́n ń jẹ́ tí a bá pè ọ̀sán yìí ó dùn ṣùgbọ́n ká má gbàgbé o Yorùbá náà ló lọ ló bọ̀ ó sọ wípé la ilaha illallah wọ́n ní kò kíní kan orò ó tó bí òwe mi owó yẹn ò fẹ́ wá dáadáa nǹkan ló ń bẹ lẹ́yìn orò tó ń dún or something like that lẹ́yìn sìgìdì tó ń dún ó ní bí Yorùbá ṣe máa ń pòwe yẹn ọ̀sán yìí gan kò sí nǹkan kan igi lásán ní nǹkan ló ń bẹ lẹ́yìn ọ̀sán yìí tó ń dún ó ti ń dún kí àwa náà mọ̀ pé tàn rẹ̀ ní jẹ ni ó wá ní bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ wọn in kanu yantiqun tó bá jẹ́ pọ́n lè sọ̀rọ̀ faraja'u ala anfusihim faqalu laqad alimtum ma ha'ula'i yantiqun wọ́n náà mọ̀ Ibrāhīm má ṣe báyìí kò dá ìwà burúkú lòun wù yìí wọ́n náà mọ̀ páwọn kíní ò lè sọ̀rọ̀
afata'buduna min dunillahi ma ṣé ẹ wá ń sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run ba ma la yadurru wa la yanfa'ukum shay'a ẹ ń sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run ba ma la yanfa'ukum wa la yadurrukum shay'a wọn lè ṣàǹfààní fún wọn lè ṣe dáadáa fún yín wọn lè stop aburú fún yín wọn lè má burú kúrò wọn lè ṣe dáadáa fún yín ara wọn gan wọn lè ṣàǹfààní fúnra wọn wọn lè má burú kúrò fúnra wọn uffil lakum wa lima ta'buduna min dunillah ó mà wá ṣe fún yín o ẹ̀yin àti àwọn nǹkan tẹ́ ń sìn lẹ́yìn Ọlọ́run ọba afala ta'qilun ṣé àwa ronú sí ni eléyìí gangan náà ń pè ní Yorùbá ronú ẹ mọ̀ yẹn sọ pé Yorùbá nation Yorùbá ronú eléyìí gangan là ń pè ní Yorùbá ronú kọ́lọ́n ọba lẹ́kọ́lá yìí ń tà sọ yìí kó bá wa fi bárkà sí gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ ni ọ̀pọ̀ ọ̀rọ̀ kò gágbọ̀n kọ́lọ́n ọba kó ṣe kí ni kó fi àlùbáríkà sí èyí tí a bá sọ ibi báyìí láti dúró lẹ́ni ní ètò wa tó ń bọ̀ pẹ̀lú gọ́lọ́n ọba a kàn bọ́ sí bíi pé ká máa bọ́ sínú Islam yẹn díẹ̀díẹ̀ introduction to Islam a wà gba ọ̀rọ̀ ànábì wa ànábì Ibrāhīm bàbá dáadáa yìí a wà gbàbẹ̀ wọnú ìtumọ̀ Islam kọ́lọ́n ọba lẹ́kọ́lá kó ṣe ń rọrùn fún wa a ṣàlàyé náà àwọn nǹkan tá a ló ń dún lẹ́yìn ọ̀sán yìí a ṣàlàyé ẹ̀ fúnra wa ní ètò tó ń bọ̀ pẹ̀lú gọ́lọ́n ọba so ibi ládùúró lẹ́nìí sí lẹ́ẹ̀kan náà sí orúkọ mi òun náà ni Dr. Ishaq Abu Abdulrahman Abu Fatima Adédayọ̀ Ishaq Ọlọ́runníṣọlá kọ́lọ́ ọba lẹ́kọ́lá kó ṣọ́wá ju àsìkò tí ó ń bọ̀ lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní èmi ò ní àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ní èmi ò ní mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ́ ní.